AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Excellency, from the director that you joined for the cutting of the cake. Back around. I want to know the cake. And you want to know àti bàbá wa Ooni. Ọmọ abísí lórúkọ ìjàkadì kátà fìtì lóró tó fà. Ọmọ pínrin láàrin kò gbọ́dọ̀ dùnkàn. Tí kan bá ti dùnkàn, ogun ló ń kó wọn lọ́rọ̀. Kábíyèsí. Ẹ̀jẹ̀ jẹ́ ká bàbá kábíyèsí láyé kọjá. Ẹ̀jọ̀ please allow his Imperial Majesty to. Ẹ̀jẹ̀ kí bàbá kábíyèsí ọ̀ní láyé kọjá. Over His Majesty, we have now. Kábíyèsí, ẹ̀yọ̀ ẹ bá mi náà wọ́n sí. Yes sir. Kábíyèsí. Báyẹ̀ wẹ́dẹ́ akéwì káàbọ̀. Ó yá pápápá. Ẹjọ́ tí wọ́n bá ti kọ́ ti kéèkì tán, tí wọ́n dẹ̀ ti ya fọ́tò, àwọn bàbá yìí. Ìyẹ́bí Kútì, orin jẹ̀lẹ́kẹ́ bí jẹ́rẹ́jẹ́ là ń gbàgbà, orin àwọn àgbàlagbà ló máa kọ fún wọn. Má gbàgbé o, Kazeem Adeyeye ìwé. Camera, are you true? Yes sir. Thank you very much, Kábíyèsí. Ẹ ṣeun, Kábíyèsí ọlọ́fà, ẹ ṣeun. Bàbá wa Kábíyèsí ọlọ́fà, ẹ ṣe púpọ̀ o. Àyú lọ, àyúbọ̀ lọ́wọ́ ń yẹ́nu bàbá. Ẹ máa lọ ẹ máa bọ̀ ọ́ olùkọ́ kan kì í kéjò lẹ́sẹ̀. Bàbá wa ọlọ́fà. Ọlọ́run ló ń bọ̀ máa wà pẹ̀lú yín bàbá. Dr. Waheed Olamide, thank you very much. Bákan náà, ẹ jọ̀ọ́ gbogbo tí a ti ya fọ́tò tó ká kúrò bẹ́ẹ̀ Yẹmí Kútì máa kọrin fún bàbá wọn ọ̀dọ́ olórí aládé gbogbo ti dé. Ọmọ díẹ̀ sí ìjànà ti dé. Mo bá díẹ̀ sí ilé ìjànà. Àwọn akíbo ń bẹ̀rẹ̀ àti bàbá wọn wí dàpọ̀ lọ́jọ́ máa. Ó bá fọ́tògráfà ṣe iṣẹ́ láyé gbòógè. Lẹ́yìn eléyìí, bàbá wa Kábíyèsí ọba Okay. First lady. You understand that? Asante sana. Gbénga Adéfáyè. Ọmọ bá dé ìṣeré gbà. Ọmọ Gbénga Adéfáyè. Ọ̀nìrìsà. Dúdúdú náà gbẹ. Ọ̀nìrìsà. Ẹ ṣeun, ẹ jọ lẹ́yìn eléyìí, ẹ bá.
àti ìjà DJ Topia ẹ ṣeun. ọmọ wúrà ńlá ọmọ dúró kò lórí ọmọ ọmọdé sílẹ̀ jàrá ẹ̀yìn bẹ́ẹ̀ ọmọdé kò yèrè gbélé ọmọ ilẹ̀kùn mẹ́rìndínlógún lọ́lúfẹ̀ ń kàn ọmọ òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ àgbàdá ọmọ ojú abẹ́sẹ́ ọmọ olódò kan tó ṣàwérégé olódò kan ṣàwérégé ọdẹ ìkùnlé ọṣìlẹ̀ ọdẹ bàtà ọmọ onídé ọgbọ́dọ̀ gbogbo ìrọ̀ àgbàdo gbọ́dọ̀ kò sọ́sẹ̀ ìdílé oníṣòwòrán ní ọgbọ́dọ̀ lọ́gbà. kábíyèsí àsìkò ti lọ. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.